You be mumu. You think say you dey wise? Are you playing? What type of playing is this? This is playing. Nàìjíríà lè lọ́wọ́ yìí o. Àti wọ́ọ̀kì. Nàìjíríà lè ààrẹ ní fún ààrẹ sí ààrẹ ní fún àǹgá. Ilé ìṣàwọn tó tọrọ owó bí Nàìjíríà ti lè ṣá. Ẹ̀yin gbé sún ilé ìwé mi lórí ìfọlá àtàrọ̀. Ajé. Ẹ̀sán ni wọ́n á lórí ọlọ́run.